Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé oko lẹ́yìn òdì a kí yín pé ẹ kú dédé wòye ní gbogbo ibi tẹ́ tí ń wà tẹ̀sí ń gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáláyé ojú tó ń wà kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run ọba. Lónìí sì ni máyè tí a mú wá fún yín tí a mú wá sójú ìròyìn mo ní a pe àkọlé rẹ̀ ní last Friday apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ ṣẹ̀ rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ subscribe ẹ like ẹ share ẹ comment sórí YouTube channel wa ẹ jọ̀wọ́ àròyìn ni. Last Friday apá kejì la mú wá fún yín fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ rí wa fún ìgbà àkọ́kọ́ afẹ́fẹ́ tó yín létí pé nǹkan tá a máa ń ṣe ni lórí YouTube channel wa ni pé a máa ń review àwọn movie lọ́lọ́kan òjọ̀kan ní méjì pàápàá jùlọ àwọn movie tó bá ti ní apá kejì tàbí apá kẹta òun la máa ń gbéyẹ̀wò lórí YouTube channel wa. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa kó bá lè máa fún yín ní àǹfààní kó bá yín máa ta yín lólobó ní ìgbà tí àwọn sinimá aládùn sinimá olóyin náà bá jáde. Last Friday apá kejì la mú wá fún yín fáfàní gbogbo ẹ̀yin tẹ́ ò tí wò ẹ lè lọ wò lórí Ẹlẹ́dàá TV ibẹ̀ náà ti ń ṣó rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn òṣèré tó kópa nínú rẹ̀ rí àwọn bíi Jídé Kòsókó, Yetunde Barnabas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn onírìjì báyìí lọ títí jẹ́ ọ̀nà ọjọ́ rẹ̀ ìrè lójú owó rí ó dàbò ó tún dìgbà mìíràn.